Africa Content TV. Èmi kì í fẹ́ kíjà ó mọ́ ṣẹlẹ̀. Spirit mi ò ní gbà kí má dá sí pé kálàáfíà ó jọba. Pápá eléyìí tó wá kó mi máa rìn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tó mọ̀ mí mọ̀ dáadáa pé mi ò kì í fẹ́ kẹ́ni tó bá ga wálẹ̀. Ànábì ní rí ọmọ salasata minan nas. Sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ ṣàánú èèyàn mẹ́ta dáadáa. Azizu qawmun dalla. Èèyàn pàtàkì tó wá dẹni yẹ̀yẹ́. Ànábì ní ẹ ṣàánú ẹ má fi ṣe yẹ̀yẹ́. Wa ganiyun iftaqara. Ànábì ní kò easy. Olówó tó dolòṣì tí ò ní nǹkan mọ́ ẹ ṣàánú ẹ. Wa alimun bayna juhal. Onímọ̀ tó bá rẹ̀ láàrin aláìmọ̀kan. Allah. Irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ yìí. Gbogbo ẹni tí ó bá bárù K1 gbé, ó ń tàn wọ́n ní nǹkan mẹ́ta. Kí n tó bọ̀ lórí pé ẹni tí ó bá bá gbé. Ẹni tí ó bá bá gbé yóò ní nǹkan mẹ́ta tó bá jẹ́ pé láàrin àwọn olórin ló ti ń wá owó. Tó o bá ń wá olórin tí máa ń ṣe sàrà, tí máa ń ṣàánú gan, tí máa ń náwó bí ìgbà tó ń gan ò nídìí ẹ̀ lọ́dọ̀ Pasuma Alabi. Tó bá jẹ́ pé ni tó olórin tó mọ iye àwọn àfáà tí dẹ̀ máa ná owó tí fi máa ṣe sàrà ọ̀dọ̀ Pasuma ló lọ. Kò sí iye tóun ò lè ná láti fi ṣàánú. Níjọ́ mo pàdé ní Ghana, iye tó ń mọ́ mi lọ́wọ́ mo rò pé owó kékeré ni. Èmi náà kàn kó àpò mo rò pé náírà gan ni. Mo dé Nàìjíríà kí n tó rí pé dọ́là ni. Àtàwọn bòmíì ta ti pàdé bọ́mọ̀ ń ṣe dá Alabi Pasuma ni. Allah. Tó bá wọ́n wá onífújì tó mọ iye àfáà tó ń gán fẹ́ dá àfáà tó gbọ́ orin ẹ̀ tí ọmọ wọ̀ ẹ́ lórí gbígbà tó ń tọ́kẹ́. Ọ̀ ń wá olórin fújì tí ó bẹ̀ sọ̀rọ̀ tó lérò pé tíra ló ń kà ni. Torí ẹ̀ ó sì sílẹ̀ pé káì wisdom lélẹ̀ tọ́wọ́ mọ iye àwọn àfáà dẹ́nu lọ́ba Saheed Òṣùpá. Allah. Tó bá wá ń wá olórin fújì tọ́lọ́run ṣàánú. In a special way, àánú Ọlọ́run tí ń bẹ lára K1 kò common tọ́lọ́run máa ń ṣe fáwọn olórin ẹgbẹ́ rẹ̀. Àánú tó fẹ́ kọjá ntàdúrà lè fà. Àánú tọ́lọ́run kì í wo ìwà tí ń bẹ lọ́wọ́ èèyàn kó tó ṣàánú ẹ̀. Àánú tọ́lọ́run gbé fún K1. Ó tọ̀hún jẹ́ èèyàn rẹ̀ ni o. Ó jẹ́ èèyàn kejì ni o, kò sí ntọ́ka Ọlọ́run. Àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé. Ọlọ́run kan ṣàánú wọn. Yóò gbé ọlá kalẹ̀ tọ́lá yẹn ó kọjá ń táwọn náà lérò. Tó bá wá ń wá ẹni tó lè fẹnu pọ́n èèyàn lé, tó lè fẹnu tún èèyàn ṣe, tó lè fẹnu gbé èèyàn dókè, tó lè fi ẹnu tìyàn débi tẹ́yìn ó fi ráàánú lọ́ọ̀dọ̀ K1 the ultimate. Allah. Tó bá sì ń wá ẹni tí ó lè ṣàánú, ẹni tí ó lè ṣàánú, ẹni tí ó lè tì ọ́ débi rẹ̀ dọ́dọ̀ K1 the ultimate. Gbogbo onífújì táwa wí látòkè délẹ̀ yìí wọn àti ìtọ́ àwọn ọmọ ní hip hop tán kọrin. Allah. Àwọn hip hop yóò wá sún mẹ́sìn tó nǹkan. Àwọn ọmọ ní hip hop mọ iye tó ti ní private aircraft inú wọn ni. Tó dá bàálù ní mélòó onífújì ló ní bàálù. Tábà sọ yìí pé ntẹ̀yìn ó jẹ ní wá kiri. Asibibi ilimi nafa madumurila fitoma marokaba lọ àròjà matora tọirun waritafa ìlàkàmà tọra waka. Nítorí náà ìṣẹ́ kìí wá ní tí kò níyì lọ. Àbùkù kìí wá ní tí kò níyì lọ. Àdàkùn àbẹ̀rí lójú. Èyí tí lọ tí ń bọ̀ ló mọ̀ kànga. Àràbọ̀ lòṣùpá fi ní ìkárí ayé. Ẹ̀dá tó ní ìrètí ò lọ òsì ló ń falẹ̀ṣẹ̀ yóò sì rí. Níjọ́ òsì bá kan tẹ́ǹtì sójú ilé. Àyọ̀wọ́ náà sì débẹ̀ lọ́wọ́. Wọ́n jẹ́ àbá wọn sì ń bẹ Olúwa mi. Àmì ò má jẹ́ bá wọn sí ń bẹ Olúwa mi. Má jẹ́ bá wọn sí ń bẹ Olúwa mi o. Má jẹ́ bá wọn sí ń bẹ Olúwa mi. Má jẹ́ bá wọn sí ń bẹ Olúwa mi. Nínú pride ìran Yorùbá
tọba mi ṣàánú níbi tí ó gbà lérò àánú tí ń bẹ lọ́wọ́ K1 The Ultimate kì í sóun ló ṣiṣẹ́. Àwọn tó bí ní adájọ́ síwájú Ọlọ́run irú àánú special bẹ́yẹn tẹ́ ẹ bá wádìí ẹ̀ títí bí ó bá jẹ́ màmá ẹ̀ yóò jẹ́ bàbá ẹ̀. Ẹnìkan dájọ́ síwájú Ọlọ́run wá kó àjọ yẹn fún un. Àjọ tí ò ṣe ó kọjá pé mi mọ ka Kùránì fún ó kọjá pé lágbájá ló ṣe tutù fún àánú Ọlọ́run tó bù háyà lọ́lọ́run dà kó K1 The Ultimate. Ẹ wá dákun bí mo ṣe wá sọ lọ tí mo sọ bọ̀ bó ṣe rí yẹn Al-Qur'an ní ń jẹ́ akọ́nfọ́síkún bí naba'in fatabayyanu. Àwọn tá a jẹ́ àfáà àwọn tá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pásítọ̀ àwọn tí ẹ jẹ́ traditionalist ìṣesí wa pẹ̀lú àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn tí ẹ gbẹ́sìn rù àwọn tí wọ́n ń tẹ̀lé wa mẹ́sìn àwọn tí Islam wọn jìnnà àtàwọn tí Islam ò jìnnà tó nǹkan lára wọn apá kan mùsùlùmí apá kan nǹkan míì ni ẹ treat wọn bí gbàtẹ́ ń treat ọmọ tẹ́ bí ni o. Gbogbo ọmọ ò lè rí bákan náà ó ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jájúmọ́ láàrin gbangba ta ọmọ yẹn ó dákẹ́ ni kódà yóò mọ mi jáde lójú. ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jágbé mọ́ ní gbangba ta yóò sọ pé àdájì kí ló ṣẹlẹ̀ náà wáì kí ni mo ṣe fún yín tẹ́fí jágbé mọ́ mi ń bẹnu ọmọ bẹ́ẹ̀. Àwọn ọmọ kan sì ń bẹ kọ́lọ̀ mọ́bù wá nírú ẹ̀ tí bàbá ẹ bá jù kan sí yóò ju mẹ́ta padà. Ó tìtì ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run bá fún ni gbogbo ọmọ ò lè rí bákan náà délẹ̀. Ọlọ́run tó dá wa sáyé kódà gbogbo wa léèyàn rẹ̀ kódà gbogbo wa léèyàn bì. Ó ti gbogbo wa wọnú ara wa ni a mánéjì ara wa ni ẹnìkan ọ̀dà tán láyé ta lẹni tó dá tán láyé kí ló ṣe fọ́lọ́run tá a fi gbà kó o dá tán. Al-Qur'an ní ń já akọ́nfọ́síkún bí nàbáyìn. Yá ayyuhalladhina amanu. Ọlọ́run mo fẹ̀yìn tẹ gbàgbọ́ lódodo. In ja'akum bi naba'in fatabayyanu. In ja'akum bi naba'in fatabayyanu. Al-Qur'an ní tẹ́ ẹ bá gbọ́ information kan táwọn èèyàn bú ayé ń spread ẹ̀ kiri fatabayyanu. Try to ascertain the truth. Wá òdodo kan kó sì rí òdodo gbámú. Wọ́n tún sí ibùkà ọmọ bíjà láti. Kẹ́ má bàa lọ kó àìmọ̀ kan tí yẹn bá àwọn míì látara àìmọ̀ kan kẹ́ má lọ mú àwọn kan sórí fún. Wọ́n tún sí bí o. Alama fa'alitun Nàdémé. Kẹ́ má bàa padà dẹni tí ó máa kábàámọ̀ nígbà tá ẹ̀ bá wádìí kí ló ṣẹlẹ̀. Mo pe K1 The Ultimate. Wọ́n gbé kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ló jáde nínú ọ̀rọ̀ K1 ẹ̀yin àfáà ìdí tẹ́ fi gbọ́dọ̀ bínú nìyẹn. Ó hàn nínú ọ̀rọ̀ ẹ̀ ó wá disturbed pé kí leléyìí tó ṣẹlẹ̀ yìí. Ó tún wá hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgboro ó tún hàn bẹ́ẹ̀ náà pé kò tún wá disturbed. Méjèèjì lẹ́yìn orí tí wọ́n bá mọ ọ̀rọ̀ study dáadáa. Mo wá rí point oríṣìí mẹ́rin nínú ọ̀rọ̀ K1 àkọ́kọ́ point ni pé ọ̀rọ̀ wọn ganu sílẹ̀ wọn ò ganu sílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ìwọ̀yọ̀kíní yìí kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ọjọ́ tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹta kì í ṣe ọjọ́ yẹn ni ọ̀rọ̀ yẹn jáde o. K1 ní establish ẹ̀ pé bí wọ́n ṣe ṣe màmá òun tán láàárọ̀ Wednesday làwọn àfáà kan ládùúgbò náà tí wá ń tò sẹ́nu ọ̀nà ilé òun fún wọn ní nǹkan tó ń lágbára òun rò pé wọ́n á túká wọn ò túká ó dé lẹ́fù kan tóun ni wọ́n má jẹ́ kan wọnú géètì mọ́ wàhálà yìí ti fẹ́ pọ̀ jù àárọ̀ yìí náà ni màmá kù wàhálà ṣe wá pọ̀ tó báyìí àárọ̀ ọjọ́ kejì òun wà pẹ̀lú ẹni táwọn ẹjọ́ ń sọ̀rọ̀ ló ń kàn fi yẹn ṣe example pé kó wá wo àwọn àfáà yẹn bọ́n ṣe ń dà wọ́n láàmú wọ́n ga ẹnu sílẹ̀ tóun wí àwọn tí wọ́n wá bá wọn níjọ́ òkú wọlé kì í ṣàwọn tí wọ́n sìnkú o kì í ṣàwọn bàbá ìmáàmù o àwọn àfáà kan bẹ tí wọ́n ti fìtínà ayé òun rí tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ yọ ayé lẹ́mìí òun àwọn ni wọ́n ń tò sẹ́nu ọ̀nà tóun kì í ṣe àwọn àfáà tí wọ́n wá ní ọjọ́ kẹta lòun bá wí ó láwọn àfáà náà ó ti máa mọ̀ bí àwọn àfáà wẹ́rẹ̀ kan ṣe máa ń ṣe tí wọ́n máa dàyàn láàmú èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ìyẹn ló jẹ́ kó wọ́n determine pé àdúrà ọjọ́ kẹta àwọn àfáà tó lóko tí wọ́n níyì lára tí wọ́n ní stain òun lójú àwọn àlejò òun
àwọn lòun ó pè lòun fi pé gbogbo ẹni tó wà àwọn àfáà yẹn lòun bá wí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti jáde láti àárọ̀ ọjọ́ kejì ọjọ́ tí màmá kú ọ̀sán ọjọ́ kejì yẹn lèmi lọ kí K1 ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni fídíò yẹn go viral kódà kálẹ̀mí náà rí fídíò yẹn kí n tó lọ ni mi ìbá tí lọ mo ti kúrò níjẹ̀bú mo ti dé Ìbàdàn mi kí n tó máa rí fídíò yẹn kó tó máa go viral lọ́tún lósì eléyìí tó túmọ̀ pé ọ̀rọ̀ tóun sọ níbẹ̀ tí wọ́n bá lọ wò òun ò sọ yí pé wọ́n á ganu sílẹ̀ past tense ni kì í ṣe future tense ètò mi pé n tó ti ṣẹlẹ̀ kọjá ni kì í ṣe pé gbogbo àfáà lòun kó pọ̀ àwọn tá fẹ́ yọ ayé lẹ́mí òun táwa bò ń bá di ilé òun n tóun ní òun fún wọn bẹ̀tì kò tẹ́ wọn lọ́rùn. mo bọ̀ ìyẹn ló jẹ́ kóun ṣe nǹkan ló jẹ́ kóun sọ̀rọ̀ yẹn. Number 3 ibi tóun ti ń sọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ yẹn faintly òun ò attach any importance mọ́ bí ìgbà tó ọ̀rẹ́ méjì ń sọ̀rọ̀ tàbí ẹni tó close mọ́ọ̀yàn àwọn family members òun sì ń bẹ́ẹ̀ ló ń kàn sọ̀rọ̀ yẹn pé láti ìgbà tí màmá ti kú wọ́n lọ lé bàbá mi wọ́n lọ lé màmá mi ọ̀dọ̀ mi náà wá ganu sí àwọn àfáà yẹn lòun ń reverse ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹta ò tí ì dé kò tí ì ṣẹlẹ̀ káwọn èèyàn lọ wo ọjọ́ tí fídíò yẹn jáde wọ́n á rí wípé kò tí ì ṣẹlẹ̀. Number 4 níbẹ̀ ni wípé ta ló sọ pé òun ọ̀ka àwọn àfáà kan ta ló sọ pé òun ń yẹ̀yẹ́ àwọn àfáà tóun ọ̀bá ká àfáà kún ni òun ò ní gbé màmá òkú màmá òun táwọn sin láàárọ̀ ọjọ́ yẹn kóun wá gbéra immediately pé mo gbọ́dọ̀ lọ pọ́n àfáà kan lé tóun bá pọ́n àfáà kan lé gbogbo ayé lò gbogbo àfáà lòun ti pẹ́lẹ̀ òun gan ò mọ implication pé òun fi òkú sílẹ̀ ńlé òun tó yẹ káwọn èèyàn máa wá kí òun wá dìde òun lọ bá Mufti Diyar òun lọ bá wọn ṣayẹyẹ tí ọmọ tí wọ́n ti ń lọ lé ọkọ àbí tí ń fẹ́yàwó káwọn èèyàn kan tiẹ̀ gbé yẹn síbẹ̀ pé sóhun ọmọ yìí àfáà lòun ṣe lé. Number 5 níjọ́ tí wọ́n ń ṣàdúrà yẹn òun gbọ́ngbọ́n kóhun mọ́ jókòó táwọn àfáà tó bá jẹ́ pé òun hẹ́ẹ̀tì àwọn àfáà ni òun lè lọ jókòó síbòmíì òun dà mọ̀ pé gbogbo èèyàn ńláńlá tí ń wá òun bọ̀ wọ́n wà báwọn bí òun jókòó òun lè fowó sílẹ̀ fáwọn àfáà náà bẹ́ẹ̀ àwọn jọ jókòó ni láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí respect fáwọn àfáà kí ló wá fà á táwọn èèyàn fi wá ń ṣépè fóun báyìí ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni màá wá bẹ gbogbo àfáà ilẹ̀ Yorùbá pé kán mú dání pàápàá jùlọ àwọn tí wọ́n ka ọ̀rọ̀ yẹn kún ju bó ṣe yẹ lọ ó wá sọ fún mi pé ẹ bá mi sọ fún wọn o àwọn kan ni mò ń bá wí o mi bá wọn wí o àwọn àfáà tó wá ń dà mí láàmú ládùúgbò ni o mi bá wọn wí o màá wá fẹ́ kí àwa àfáà máa bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run máa bẹ̀ wá pẹ̀lú Al-Qur'an máa bẹ̀ wá pẹ̀lú Baitul Atiq ẹ jẹ́ ká ọ̀rọ̀ tó sọ yẹn pé mi bá wọn wí o ẹ jẹ́ àkàkún pé ó ti bẹ̀ wá ẹ jẹ́ àkà bẹ́ẹ̀ wípé ó ti bẹ̀ wá bàbá ń sáré pé ká má kú bí kú bá lòun dé èèyàn nìkan kọ́ ló kọ́ máa kúrò láyé fakbali máa dira mọ́ yàrá tí kà mú ta dira. ìgbà wà ìdàkà fi máa kọ̀ọ̀nà ó fàjàrọ̀. ìgbà wà ìdàkà fi máa kọ̀ọ̀nà ó fàjàrọ̀. Imam Safi. ìgbà máa dira mọ́ yàrá tí kà mú kò tẹ̀dìrọ̀. Man yàrá tí kà mú tẹ̀dìrọ̀. yàrá tí kà mú tẹ̀dìrọ̀. ẹni tó wá bá ẹ tí wá ń rojọ́ kò tí ì sọ pé sọ́rí o ìmáàmù ọ̀kan náà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá a tẹ̀lé nù ẹni tó wá bẹ́ẹ̀ tí mú excuse wá kò tí ì sọ pé sọ́rí ìkbálí máa dira accept àròyé tí ń ṣe yẹn man yàrá tí kà mú tẹ̀dìrọ̀ ẹni tó wá bá ẹ tí ń rojọ́ ìbára ìdàkà fi máa fàjàrọ̀. ìbára ìdàkà fi máa
kọ́lá ò fàjàrọ̀. ìbára ìdáka tó kódà tó bá jẹ́ pé òdodo ló sọ a ò fàjàrà kódà bó parọ́ ọwọ́ pé rojọ́ náà accept ẹ̀ bíi pé apology. Làkọ́dí ètò kàmẹ́. Yorùdí kàlọ́ wàkọ́dí ajá kàmẹ́. yáàfì kàmúsí tẹ̀tìrà. wàkọ́dí ajá kàmẹ́. yáàfì kàmúsí tẹ̀tìrà. afáàní àkọ́dí Làkọ́dí àtọ́. ètò kàmẹ́. ó ti ṣe tiẹ̀. Yorùdí kàlọ́ irú. ẹni tó jẹ́ pé ọmọ inú rẹ̀ ọmọ tí ń bẹnu rẹ̀ àwọn lo ó play géèmù pé mo fẹ́ràn ẹ̀ síta eye service ó ti tẹ̀lé ọ ìwọ má tó tu wò mọ́ pé kí ni ń bẹ nínú ẹ̀. wàkọ́dí ajá kàmẹ́. yáàbí kàmúsí tẹ̀tìrà. ibi tí mo wá lọ nìyẹn làkọ́dí ajá ńláka máa ń ya aṣọ ìkàmọ̀sí tẹ̀tìrán ẹni tí ń yọ ọ́ bú lẹ́yìn ẹni tí ń ṣẹ̀ ọ́ tí ò gbé sí gbangba tó jẹ́ pàwọn èèyàn ni wọ́n á gbé sí gbangba kọ̀rọ̀ ní tí ń ṣẹ̀ ọ́ kò pariwo síta làkọ́dí ajá ńláka ìyẹn náà ti gbé ẹ tóbi ó ti pín ẹ lé gba excuse tó bá mú wá akibali máa dèrò ọmọ yàtí kàmú tàbírà. ìdáka fi máa kọ́lá ó fàjàrọ̀. ìdáka fi máa kọ́lá ó fàjàrọ̀. ẹ̀yà fàyè ẹja mójú kúrò ìkébálí máa dìrọ̀. nítorí ìdí mẹ́ta tí máa padà sọ ẹ̀yà fàyè ẹgbà kìlọ̀ mẹ́ta tí ń padà mention nínú wáàsí tí ò ní gùn yìí ẹ jẹ́ ká mójú kúrò ẹ jẹ́ ká ṣàforíjìn ẹ dákun kódà K1 tó ṣọ̀kan ọkàn tèmi lè má gbà yẹn gbọ́ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ wàláhì làbí mi ò sẹ́ni tó máa ń rìkọ́ọ̀dù èèyàn ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ K1 ní kíní fídíò tí wọ́n ṣe yẹn wọ́n lọ gé àwọn expert ni wọ́n gé síra wọn ni mi ọ̀rọ̀ yẹn ò lọ direct bẹ́ẹ̀ yẹn ó láwọn àròyé kan tí mo ti kọ́kọ́ ṣe tó explain ní stand mi bẹ̀tẹ̀ wọ́n gé àwọn nǹkan kan wọ́n jọyìn rẹ̀ tẹ́yìn ò lè mọ̀ pé wọ́n jọyìn rẹ̀ K1 wí bẹ́ẹ̀ ó wá jòjòjò ọjẹ́rọ ìbára ìdàkà fíìmù.